Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat àlàáfíà áńgẹ́lì mi ò ní sùn. oríwo ya ogun wa tán. lọ́la kó bá yà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. lọ́la kó bá yà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ajẹ́. ewé ń jẹ́. àwọn lóní dábọ̀ sóhun mi ló jọ dìbò. ewé ń jẹ́. ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó. Ẹni tí mo bára sọ ní òní kò náà níbi àṣẹ ìlú tòmátì. Mo ti ṣàlàyé fídíò yìí dáadáa, bẹ̀ mo kàn ń pè wá sákìsì. Àkíyèsí kí ni mo pè wá sí ni pé ṣẹ́ríṣẹ́ yìí èmi máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún ni mi ò ṣe gbogbo ìgbà ẹ̀ẹ̀kan lọ́dún ni mo máa ń ṣe. Mo dẹ̀ jẹ́ kó wọ́n bọ́ sí ìparí ọdún bóyá bíi December 31st ní alẹ́ kí n tó sùn máa ń lò. Ṣé rí eléyìí kó mú ọwọ́ búkú lára ẹ̀mí gbèsè, ẹ̀mí àìríjẹ, ẹ̀mí àìrímu, ẹ̀mí àìsàn tó ti ṣe yẹn tí wọ́n ti gbé lọ́sibítù tí wọ́n ní kò sí nǹkan tó ń ṣe tó lè mọ̀ pé nǹkan kan ń ṣe ẹ́ la máa ń lo àwọn nǹkan yìí fún. Sọ̀rọ̀ mi yé gbogbo wa náà ní aláìsàn àyàfi ẹni tí Ọlọ́run bá wòsàn. Àìsàn tí ó wà le ju ẹ̀mí wa lọ Ọlọ́run má jẹ́ kó kàn wá o. Àìsàn àrùn tó mú yàn ta lé, tó mú yàn ta mọ́tò, tó mú yàn dídàkudà Ọlọ́run má jẹ́ kó kàn yín kọ̀ọ̀kan wa. Ṣé rí tí a bá rí kinní yìí ẹ jẹ́ ká wá sáwọn ẹ̀rọ fẹ́ máa jẹ nǹkan tí mo sáré ìyá fẹ́ jẹ yín. Ẹ jẹ́ ká wá tòmátì tó pọ́n dáadáa, ẹ wá jẹ́ ká slice ẹ̀ sí mẹ́ta. Ṣé nǹkan tá a fẹ́ slice tòmátì á gé la ìdí àti àárín. Ṣé wọ́n ní tá àárín yẹn ni ẹ jẹ́ ká mú, tí ìdí àti ti orí yẹn àárín díẹ̀. Ìyẹn alẹ́ 31st ni ká wá fi tòmátì sí orí kàìnkàìn ìbílẹ̀ tàbí kàìnkàìn mi tàbá ni. A fi kàìnkàìn sílẹ̀ lẹ̀ ni o, a ti bọ́ra lẹ̀ sí wo. A wá bu iyọ̀ síbẹ̀ díẹ̀ lé lórí ìyẹn orí tòmátì yẹn. A wá ṣe àdúrà bóyá bíi 5 to 10 minutes. Ẹ jẹ́ ká gbé kàìnkàìn àti tòmátì ká gbé wọn lórí túmù lọ. Ẹ má jẹ́ ká fọṣẹ sí o. Ká fi omi tó bá lọ́wọ́rọ́ wẹ̀ tàbí omi tútù. Àwa tí a sí ẹ̀wọ̀n, àwa tí ó jẹ́ pé àwa lábúrò tó jẹ́ pé ẹ̀wọ̀n pé táìmù tá a wáyé táìmù snow Nàìjíríà náà àwa náà ti ní snow ti pọ̀ Nàìjíríà bí eruku wá ní tiwa eruku. So tá bá yẹ pé omi tó lọ́wọ́ la fi wẹ̀ tàbí omi tútù ṣé rí gbogbo gbàgbà tá bá ti fi kíní ìwé ara tá bá débì kan tó jẹ́ pé ó wà infected tí ó jẹ́ pé bóyá ibi tí wọ́n fi àmì sí lára èèyàn tí wọ́n bá ti débẹ̀ báyìí ibẹ̀ yẹn á tútù gan. Ẹ má wọrí, ẹ má ṣe yọnu, ó ti kan nǹkan tó yẹ kó kàn ó dẹ̀ ti mú dànù nìyẹn lágbára Ọlọ́run. Bá ṣe máa ń ṣe nìyẹn o, kò sígbà tá a lè wẹ̀ o bẹ̀ tí èmi máa ń wẹ̀ ní ẹ̀ẹ̀kan lọ́dún. Ẹ jẹ́ káwa náà wẹ̀ ní on the 31st àdúrà gbogbo ló ní fi wálẹ̀. Ẹ̀rí èmi náà lọ́mọ yín àbúrò yẹn lólùfẹ́ yìí Dr. Mutiu Ọlátìbóyè táyé sì ń jẹ́. Kó tó di pé mo lọ, a ṣe àwọn ìwé kan ní PDF. Ìwé yìí kò ṣe má ní ni o. Àwa tá a bá ní díẹ̀ ẹ̀yin ẹ click sí under fídíò yìí níbi description of this video. Ẹ máa rí content ẹ̀, àwọn nǹkan tí iṣẹ́ tó ń ṣe, àwọn nǹkan kéèké ni o, kì í ṣe àwọn egbògi tẹ́lẹ̀ rí o. Wàláì kì í ṣe àwọn egbògi tẹ́lẹ̀ rí. Ìwé lè ta fi ṣe diabetes remedies ẹ̀sìn eléyìí. A kọ nǹkan tá a fi ṣe bẹ́ẹ̀ tí ó ṣe àwọn nǹkan tẹ́lẹ̀ rí tó dẹ̀ ṣiṣẹ́ gidi. Sọ̀rọ̀ mi yé àní dàmú lágbára ọ̀la mi náà lọ́mọ ilẹ̀ kan sáà. Mr. Mutiu wá pẹ́ láyé o, ìbà Ọlátìbóyè wá pẹ́ láyé. Ẹni fẹ́ kí o kú, ẹni fẹ́ kí o kú. Àgùnyàn láyé ọlọ́gbọ́n bẹ̀ lọ́rùn, ẹlẹ́gbẹ́ ní kú eré ìbà o.
ọ̀la ti gboyè wá pẹ́ láyé. Ìbà o, Mr. Amuti wá pẹ́ láyé o. Ìbà o, ọ̀la ti gboyè wá pẹ́ láyé. Ìbà o, Mr. Amuti wá pẹ́ láyé o. Ìbà o, ọ̀la ti gboyè wá pẹ́ láyé. Ẹni ìfẹ́ kí o kú, ẹni ìfẹ́ kí o kú. Agunyala ayé ọlọ́gbọ́n bẹ̀ lọ́ọ̀yún ẹlẹ́gbẹ́ mi kú ewé ìbà o. Ọ̀la ti gboyè wá pẹ́ láyé. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí káyé máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé, ayé tó tó. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí káyé máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé, ayé tó tó. Adékúta mẹ́rù ẹni tó fúyẹ́ lára ayé. Adékúta mẹ́rù ẹni tó fúyẹ́ lára ayé. Oníyàn tí mo bẹ̀rù ayé, ayé tó tó. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí káyé máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé, ayé tó tó. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí káyé máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé, ayé tó tó. Adékúta mẹ́rù ẹni tó fúyẹ́ lára ayé. Adékúta mẹ́rù ẹni tó fúyẹ́ lára ayé. Oníyàn tí mo bẹ̀rù ayé, ayé tó tó. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí káyé máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé, ayé tó tó. Ṣọ́wa ṣọ́wa bàbá ṣọ́wa o. Aṣọ funfun tí a wọ̀ yìí káyé máa ti kó sí. Oníyàn tí mo bẹ̀rù ayé, ayé tó tó. Adékúta mẹ́rù ẹni tó fúyẹ́ lára ayé. Adékúta mẹ́rù ẹni tó fúyẹ́ lára ayé. Oníyàn tí mo bẹ̀rù ayé, ayé tó tó.